Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tí a ti ń sọ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ èyí tí ò kí ń ṣe òtítọ́. Mo fẹ́ kẹ́ bá mi like, comment, share. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Kankan ni o, headquarter ilé ọmọ yín ni o, ilé májàsọ́lá yín, Ìgbòho Òòṣà. Ọlá ń bí wọn nú, lé wọn ò bá wọn gbójú ilé wọn gbẹ̀yìn kùlé nítorí ìwọ nìkan májàsọ́lá. Ẹ kú ìsinmi èní o káàkiri gbogbo àgbáyé. Ọ̀pọ̀lọpọ̀ ìsinmi là ń ní o láṣẹ láyé. Gbogbo ẹnikẹ́ni tó ní ká má ní sinmi òun ní òní ní sinmi o. Ẹni tó ní kọ́kàn Yorùbá ó mọ̀ balẹ̀ irú wọn ò ní nífọ̀kànbalẹ̀ bí ayé bá ń jẹ́ ayé tí ọ̀run jẹ́ ọ̀run. Mo kí yín ẹ ní ṣoore dáràn o. Mo kí yín ẹ ní kọ́lé ti kà o. Mo kí yín o àánú á máa fọhùn lórí ọ̀rọ̀ ayé yín. Ìbànújẹ́ ó kéré ó tóbi ni ẹ ní bá wọn nípìn nínú ẹ̀ láṣẹ Olódùmarè. Wọ́n máa lé yín wọn ò ní bá yín torí tí n bá ní pé wọn ò ní lé yín a jẹ́ pé ojú kan lẹ́yìn wà bí omi adágún. Gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ẹ ní wà lójú kan o. Ẹ máa tẹ̀síwájú torí iwájú lójúgun gbé. Ẹ̀yin ó máa tẹ̀síwájú. Ọ̀tá tó máa ń lé yín kò ní bá yín. Bó ṣe máa rí nìyẹn. Ojú kì í ti náà alẹ́ ojú ò ní tì yín. Ara kì í ní ọjọ́ ara ò ní ní yín láṣẹ Olódùmarè. Ara ò ní ní yín o. Ọkàn yín á balẹ̀. Mo mọ̀ pé ẹ ti ń retí ẹ̀ kí n sọ bẹ́ẹ̀ pé àpárá kì í fò kòtò. Ire ayé yín ò ní fò yín rù. Ṣìkàṣìkà gbàgbé ọjọ́ àti sùn. Adánilóró gbàgbé ọ̀la. Ọ̀pọ̀lọpọ̀ ti gbàgbé pé níta bá ṣe lénìí á dìtàn bó dọ̀la. Bẹ́ẹ̀ ohun tá a bá fè ní ṣe ẹ̀yin àgbà Yorùbá ní ìtàn ni yóò dà bó dọ̀la. Ẹni abáláyé lè jú ní lọ. Ṣé gbọ́ mi? Ẹni orí dá orí ti dá. Orí ti dá ọmọ Adéyẹmọ. Ẹni bá ń bínú kàn bínú lórí asán ni. Àgbàlá Sunday Igboho ni mo wà yìí o. Àgbàlá ọmọ aládìgún, ọmọ aládé ládé ládé, Aláàfin Ọ̀ládé ṣe ń rí. Àwọn irinṣẹ́ Yorùbá lẹ̀ ń wò yìí o. Aláàfin Ọ̀ládé, adé aládìgún làgbé fáláàfin, ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún. Ẹ̀kan bínú orí ẹ̀ ń fi fìlà dé dúdú. Bẹ́ẹ̀ ni tọ́lọ́run ọba mi ti dá ó ti dá. Kí sáré ayé tó ń sáré lórí Sunday ọmọ Adéyẹmọ ó kàn sáré lásán ni. Ẹni tó jí tí ń wagbò tí ń ṣaàgùn lórí ọmọ Adéyẹmọ ó kàn ń ṣaàgùn lásán ni. Torí ntọ́lọ́run ọba mi ó ṣe ó ti ṣe. Bẹ́ẹ̀ ni ntọ́lọ́run ọba mi ó ṣe ó ti ṣe. Ẹ̀yin onílára ẹ bá dẹ̀ ronú pé wàdà kẹrántí ọjọ́ ọ̀la o. Ẹ̀yin onílára yìí ṣe àṣeyọrí. Onílára máa ń dúró lójú kan ni. Onílára kì í tẹ̀ síwájú. Onílára máa ń dèrò ẹ̀yìn ni. Mo wá fún yín láàárọ̀ láti pé kẹ́ ẹ lè ronú pé wàdà. Kì í ṣe pé àìlè jàkọ́. Àánú yín ló ń ṣe mí. Ọjọ́ ọ̀la yín ló ń mọ̀ káàánú ẹ̀ àti báyé ọmọ yín ṣe máa rí lọ́jọ́ ọ̀la. Torí ọmọ Adéyẹmọ tẹ́ ń lépa ó ń gòkè sí lójoojúmọ́ ni. Torí ó ti fi ìwà gbayì lọ́wọ́ ọmọdé. Ó ti fi ìwà gbayì lọ́wọ́ àgbà. Ó ti fi ìwà gbayì lọ́wọ́ oṣó, lọ́wọ́ àjẹ́, lọ́wọ́ ẹlẹ́bọ lóògùn. Ẹ bá ronú pé wàdà o. Ẹ̀yin ọmọ Gani.
torí lójoojúmọ́ làṣírí yín tú sí. Láàárọ̀ yìí kọ́ àwọn ọ̀jọ̀gbọ́n kan ló tún pè mí, ló jí mi, àwọn tó tún sọmọ́ Gani bí iṣan ọrùn, tí Gani tó jẹ́ pé bí ò bá jẹ́ pé Ọlọ́run ń bẹ lẹ́yìn wọn, Gani ìbá ti bayé wọn jẹ́. Èmi tí mo sọ wípé ẹ̀jẹ̀ ọmọ Yorùbá ní Gani fi lórúkọ tí àwọn Dáúdà àsìkò láyé tán láwọn jókòó tí táwọn ń jẹ, pé orúkọ ọmọ ẹ̀jẹ̀ ọmọ Yorùbá ló fi gòkè. Èyí tí mo tún gbọ́ lára ẹ̀ ó ṣe mí ní kàyéfì, ó dẹ́rù bà mí, ṣùgbọ́n mi ò ní sọ síta. But èmi ó máa sọ fún yín, ẹ yé lára, torí èní kọ́ torí ọ̀la ni. Torí igi oró tẹ́ ẹ bá gbìn lénìí, tílẹ̀ ọ̀la bá mọ́ ó lè jọmọ yín ní ọkà tí ọmọ jẹ. Ìwà ìkà tẹ́ ẹ bá wù lénìí, ó lè dọ́là kó jẹ́ pé orí yín gangan lẹ̀san ti máa ké. Ìwà tí wọ́n wù tí ó dogun sínú ayé àwọn ọmọ mi lọ́jọ́ ọ̀la, Èdùmàrè má jẹ́ ń bá wọn wò. Ìgbésẹ̀ tí wọ́n gbé táyé àwọn ọmọ mi ó fi korò gbogbo, Ọlọ́run má mà jẹ́ kí n bá wọn wò. Ẹ̀yin onílára tẹ́ torí ń tẹ̀ ń jẹ lénìí, tẹ́ ń balẹ̀ ayé jẹ́, ẹni tí ò ṣe yín lóore, ọ̀pọ̀lọpọ̀ nínú yín á jáde síta ẹ fẹ́ lè sọ pé Gani ló ń dáàbò bo Èkó. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín lè jáde síta kẹ́ ẹ sọ pé Gani ló dáàbò bo ilẹ̀ Yorùbá. Díẹ̀ ló kù kẹ́ ẹ sọ pé Gani gan ló lórí ilẹ̀ Yorùbá káàpàtà. Ṣé kìí ṣe pé wèrè ń ṣe yín? Àbẹ́yìn lẹ̀ ń ṣe wèrè? Ṣé kìí ṣe pé ẹ síìkì? Àbí síìkì ló síìkì yín? Ṣé torí ń ta máa jẹ iná ni ló jẹ́ kẹ́ sọmọlúàbí yín nù? Ṣé torí ń ta fẹ́ jẹ iná ni owó tẹ́ fẹ́ gbà lọ́wọ́ Gani ló jẹ́ kẹ́ gbàgbé ọjọ́ ọ̀la yín? Ṣé torí ń tẹ́ fẹ́ jẹ iná ló jẹ́ kẹ́ gbàgbé ń tán pè ní ọmọlúàbí? Kí ló ń ṣe yín? Kí ló ṣe yín tẹ́ fẹ́ràn owó jọjọ́ ọ̀la yín lọ? Ẹ wá gbọ́ ọ̀rọ̀ kan tí mo tún gbọ́. Tèmi bá ń sọ wípé àwọn tó yí Gani ká irú kankan ni wọ́n, pé wọn ò lè láṣeyọrí kankan nítorí pé ohun tó ń jáde lẹ́nu wọn kò sọ̀rọ̀ ọlọ́gbọ́n bẹ̀. Lẹ́nu Gani gan, ohun tó jáde lẹ́nu Gani kò sí ọ̀rọ̀ ọlọ́gbọ́n bẹ̀. Ohun tó ń jáde lẹ́yìn àwọn tó ń tẹ̀lé Gani kò sí ọlọ́gbọ́n bẹ̀. Gbogbo wọn sọ̀rọ̀ bí òpònú, gbogbo wọn sọ̀rọ̀ bí arìndè, wọn á dẹ̀ máa ṣiṣẹ́ pé wọ́n fẹ́ràn Yorùbá. Ẹ ti mọ̀ pé ní táwọn fẹ́ jẹ àti ní tán fẹ́ jẹ ní ń bẹ lọ́kàn wọn. Ẹ ti mọ̀ pé àwọn eléyìí ò ní oore kankan tó fẹ́ ṣe fún ìran Yorùbá, ni mo fi ní pé Yorùbá ẹja sọnù ká tó sọnù, ẹja sọnù ká tó sọnù. Owó tí Gani tó ń fi orúkọ Yorùbá ń gbà ó ti tó gẹ́. Ọ̀dọ́ ẹ má jẹ́ kí Gani ó bá yé yín jẹ́ mọ́. Lánàá mo wà láwùjọ àwọn tó mọ Gani dáadáa, tí wọ́n jọ lògbà, tí wọ́n jọ join OPC at the same time. Mo sọ fún yín pé èmi ń gbá rìsáàjì kiri tó tèmi bá máa bá èèyàn jà, èmi ò ní ràràbù, màá fẹ́ túṣu désàlẹ̀ kòkò. Wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn, èyí bínú Ìgbòho mọ́. Ìyá kan tiẹ̀ sọ fún mi, ó ní kí n sọ fún yín o pé kì í ṣe Ìgbòho lẹ̀ ń bínú, gbogbo abiyamọ ilẹ̀ Yorùbá lẹ̀ ń bínú sí, torí kọ́ńtẹ̀tì tẹ́ni Sunday Ìgbòho ń ṣe ó ń dùn mọ́ wọn, àwọn fọwọ́ sí. So ohun tí Sunday Ìgbòho ń ṣe, ẹnikẹ́ni tó bá ní ohun tí Sunday Ìgbòho ṣe ń bí òun nínú, a jẹ́ wípé àwọn lẹ́ni lonítọ̀ ń bá jà. Ẹ̀ẹ́dẹ̀ ronú yín kẹ́ ẹ rántí ọjọ́ àti sùn, kẹ́ ẹ rántí ọjọ́ ọ̀la. Ronú pé àwọn kan ti ṣe irú ìwà, wọ́n ti wúrú ìwà tẹ́ ń wù lọ́wọ́lọ́wọ́ yìí,
bó ní gbẹ̀yìn wọn ṣe rí níbi táwa gbárí sáṣìdè kò sẹ́ni tó dalẹ̀ Yorùbá tí gbẹ̀yìn ẹ̀ dáa rí o bó lówó kó lọ́rọ̀ bó dalẹ̀ Yorùbá ìgbẹ̀yìn ẹ̀ ò lè dáa bó lágbára kó lóògùn ju àrọ̀ nílọ bó dalẹ̀ Yorùbá ìgbẹ̀yìn ẹ̀ ò lè dáa Yorùbá dẹ̀ sọ wípé ẹni iwájú tó jì sí kòtò ó yẹ kó kọ́ àwọn tó bọ̀ lẹ́yìn lọ́gbọ́n ni ẹ̀yin tẹ́ ẹ̀ ń pera yín ní OPC èló ni Gani ń fún yín tẹ́ fi ń bọjọ́ ọjọ́ alẹ́ yín jẹ́ èló ni Gani fún yín tẹ́ fi ń tàpá sí orísun yín èló ni Gani fún yín tẹ́ fi ń lùlù bó bá lè ya kó ya òjò péwé kókò tẹ́ ẹ̀ rántí pé tí wọ́n bá rí yín jí gbé wọ́n lè rọ́mọ yín jí gbé lọ́la ẹni bá ti ń bínú aláṣeyọrí kì í ṣàṣeyọrí ẹni bá ti ń dìtẹ̀ mẹ́ni tí ń tẹ̀síwájú irú ẹni bẹ́ẹ̀ kì í tẹ̀síwájú abẹ́ ẹ gbọ́ torí ẹni bá ti ń bínú àṣeyọrí máa ń sá fún ni ẹni bá ti ń dìtẹ̀ mọ́ àṣeyọrí máa ń jìnnà sílùú wọn ni òun lẹ fi ń lé tẹ́ ẹ̀ fi bá òun lẹ fi ń wá tẹ́ ẹ̀ fi rí òun lẹ fi ń ṣe tí ò fi jọ good morning bàbá mi òun lẹ fi ń rìn ibi tó ti yẹ kẹ́ ẹ gba iye ẹ̀tẹ́lẹ̀ ń gbà ń bẹ̀ ilé ta bá fi tọ́mọ́ àwọn àgbájọ wọn àná wọn ní ìrìn ní ó wo purọ́ oníyì ẹ̀tẹ́ náà ló máa ń gbẹ̀yìn ẹ ẹni tá ò lérò gan àwọn tá a lérò kó lè sọ̀rọ̀ sí Gani èpè lókùtà ń kó ti Gani lẹ́yìn torí pé Gani ti tẹṣọ Yorùbá mọ́lẹ̀ kì í ṣaṣọ àgbà nìkan ní Yorùbá ní Gani tẹ̀ ó tẹṣọ Yorùbá mọ́lẹ̀ olóore Gani ní Yorùbá jẹ́ Gani ó fi gígùn ojú olóore Gani jẹ́po jẹyọ̀ játá mọ́mí Yorùbá ó fi gún ojú olóore ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ táwọn wò pé ọmọ Yorùbá gidi lẹ́yìn ẹ̀yin yìí ṣe tápà pé kìí ṣe pé wọ́n bí yín nílẹ̀ yìí nìkan ọmọ lẹ́yìn nìyí ẹ wá tò sẹ́yìn ẹni tí ń ba ìran yín jẹ́ ẹ̀yin náà wá ń ṣe gbanagbanagbana ní ààrẹ iṣẹ́ ní àrífín ó ní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ ló mọ̀ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ok Yorùbá náà ló sọ nọ̀rọ̀ wọn pé ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde ẹ̀yin ọmọ Gani ẹ wá jáde síta kẹ́ ẹ wá sọ oore kan tí Gani ṣe sí Arigidi níbi tán ti tọ́ dàgbà níbi tá a bí sí kì í ṣe ọmọ bẹ́ẹ̀ o oore wo ló ṣe fún Ọ̀yọ́ tá a ti fi jẹ́ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò kí ló dé tẹ́ ẹ yàn láti máa ṣàṣedànù kí ló dé tó jẹ́ pé ẹ̀yin fúnra yín lẹ̀ ń fọwọ́ ara yín fa ìjákulẹ̀ fún ara yín kí ló dé tẹ́ ẹ dúró sí di òótọ́ kó tó bá lè gbè yín kó tó bá lè sọ yín di òmìnira ẹ gbọ́ ẹ wá gbọ́rọ̀ àwọn ọ̀pọ̀dà o màá fẹ́ kẹ́ ẹ jọ́ọ̀jì bàbá yìí ṣé bàbá ilé yìí ṣó wà òkè ṣé kìí ṣe pé bàbá ilé náà tún sick kẹ́ ẹ ti wá wo àwọn àgbààgbà tán náà àwọn tá a rò pé àgbà gidi ni wọ́n pé tí ò bá sí àgbà ńlé pé a lè pe àwọn ilé náà lágbà kẹ́ ẹ wá gbọ́ ọ̀rọ̀ tá à ń gbọ́ lẹ́nu wọn ṣé ọ̀rọ̀ làákàyè ni ṣé ọ̀rọ̀ tó lè tòlú ni ṣé ọ̀rọ̀ tó lè tún nǹkan ṣe ni ṣọ̀rọ̀ tó mọ́gbọ́n dání ni ìjà lè pè wọ́n lọ́mọlúàbí gan ẹ gbọ́ kó má dàbí pé bàbá Èkìtì ń sọ àtọ́jú. ọ̀rọ̀ ní gbogbo bí Nàìjíríà ṣe tóbi tó àti ti dé ìlú òyìnbó níbi tí àwọn OPC náà wà àkọ́kọ́ ni wípé mo júbà lọ́wọ́ Elédùmarè mo sì júbà ìbà Abíọ́dún Ìgè Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ọkùnrin
takuntakun tí ń bẹ nínú Nàìjíríà àti gbogbo àgbáláyé. ṣé ń gbọ́. Afẹ́fẹ́ bú kò ní fẹ́ lóye. ṣé ń gbọ́. Lórí ọ̀rọ̀ ohun tó ń jà rìnrìn ní ilẹ̀ Yorùbá káàkiri gbogbo bí social media bá wà. ṣé ń gbọ́. Ọ̀rọ̀ lórí Sunday Igboho ni pẹ̀lú àwọn kan tí wọ́n kóra wọn jọ tí wọ́n láwọn ò lè tẹríba fún Ààrẹ Ọ̀nà Kakanfò. ṣé ń gbọ́. Gbogbo wọn náà ló ní ẹbọ lẹ́rù ni wọn fi lè tẹríba fún Ààrẹ Ọ̀nà Kakanfò. ṣé ń gbọ́. So Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe ẹni tí èèyàn lè máa yájú sí. ẹ máa wo Dànsíkí ọ̀run wọn o. Olódùmarè ló dá wọn wá sílé ayé. àwọn iṣẹ́ tó fi ṣe ní 1972. Olódùmarè ló ṣẹ̀dá wọn. ṣé ń gbọ́. Bí wọn bá dẹ̀ parí iṣẹ́ wọn kò sẹ́ni kankan tó lè yọ wọn nípò. ṣé ń gbọ́. Ikú sì ní pa wọn. ṣé ń gbọ́. Ṣé ẹ rí Sunday Igboho yẹn bẹ́ẹ̀ bó ṣe wà yẹn olóṣèlú ayérayé ni. ṣé ń gbọ́. Kì í ṣe ẹ̀dá kan tó lè gbó sójú kan náà. ṣé ń gbọ́. Sunday Igboho olóṣèlú ayérayé ni. kí ni Gani wá dọ̀dọ̀ Jonathan? kí ni Gani wá dọ̀dọ̀ Obi? bó o ní Gani ṣe gba pipeline contract? bó o ní Gani ní empowerment fẹ́yìn OPC? ẹ rí i pé ọwọ́ ìyá ń bẹ lára bàbá yìí. ẹ wojú yẹ dáadáa ẹ̀yọ ọmọ Yorùbá. ẹ wo kò dàgbà tó púpọ̀. àìrí ìtọ́jú dáadáa ló yọ gbogbo eyín tán lẹ́nu. pásítọ̀ ń sanra ọmọ ìjọ rù. Gani ń yọ kù ń dán. ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé lẹ́yìn ẹ̀rún pa á kiri. ẹ máa gbọ́. Bẹ́ẹ̀ fi àsìkò sọ fún wa nígbà tí Sunday Igboho ti ń ṣe Yorùbá Nation káàkiri tí ń gbé mọ́tò káàkiri tí ń káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ti sọ pé Yorùbá Nation ló kàn. Àwọn kan ló rán níṣẹ́ ńgbà náà torí pé ipò tí wọ́n fẹ́ dùn ni wọ́n fi ránṣẹ́ káàkiri pé lọ́ọ́ máa dalẹ̀ rú. Tí àyà wa ń já pírẹsidẹ́ǹtì tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ìyẹn Buhari táyà fi ń já. ṣé ń gbọ́. Ẹnìkan ló rán Sunday Igboho ńgbà náà ibi kọ́ lọ sọ̀rọ̀ jabla báyìí. ẹ máa gbọ́rọ̀ yẹ o. Ìgbà tí wọ́n lo Sunday Igboho tán wọ́n lọ sí kíni wọ́n lọ kà mọ́lé nígbà wọ́n ti lù tán ni. So nípa ìdí eré yìí Sunday gbàgbé ni ìpè ọmọ ẹgbẹ́ wa lù gangan jẹ́. ṣé ń gbọ́. Láyé alálùmọ́lẹ̀ láti yẹjọ wà Mọdákẹ́kẹ́ ló ti búra sí OPC ńgbà yẹn náà. Ó gbàgbé ìtàn ni ìdẹ́ so náà o ajá rẹ̀ tó lẹ́yìn ni kò lè bọ̀bọ̀. Ọ̀gá wa kì í ṣe ẹni tí wọ́n lè máa yájú sí ìròyìn Ààrẹ Ọ̀nà Kakanfò. Gbogbo ohun tí wọ́n ń sìn yẹn kì í so náà. Ẹni tó rán níṣẹ́ ni ló rán níṣẹ́ ní kìláyà ní gbóláyà. Ẹni tó sì rán níṣẹ́ yìí kò sí ibi ẹgbẹ́ tó bá tọwọ́ bọ̀ ni máa fẹ́ pín yẹlẹyẹlẹ ni. So ìgbà tí ọba dẹ̀ ṣeé ṣe yóò sì kí ni. ṣé gbọ́rọ̀ yẹ sà máa ẹni tó rán níṣẹ́ ẹgbẹ́ tó bá ti wọ́bọ̀ máa ń pín yẹlẹyẹlẹ ni. ṣé ẹ mọ̀ pé Gani náà ti àkíyèsí bàbá Bọ́lá Ahmed Tinubu ní ìgbà kan rí lórí prógrámù Heritage TV wípé kò sẹ́gbẹ́ tó dàrú ní ilẹ̀ Yorùbá tí ọwọ́ Bọ́lá Ahmed ò sí ń bẹ̀. ẹ má dé o. Yóò tún padà sẹ́yìn. Ẹ̀yẹ máa rántí àwọn ẹgbẹ́ tó ti wà. Ẹni tó jẹ́ ọba sẹ̀mọ́lù yìí gangan fúnra rẹ̀. Ó tọ́ bọ̀bẹ nígbà tí wọn bá ti rí kọ̀ǹtró mọ́ wọn padà sẹ́yìn. So ìyẹn náà ní Sunday Igboho tí wọ́n tún gbé tí wọ́n pè ní èrò ẹ̀kún tí wọ́n mọ̀ yìí pé kì í ṣe èrò ẹ̀kún rárá. Ṣé òun gangan fún ara rẹ̀ tó lò mọ́ kọ̀ǹtró bọ̀? Ṣé ó lè kọ̀ǹtró bọ̀ ni? Ní ìlú Òṣogbo bíi ìní local government coordinator kan fẹ́ yẹ̀yẹ́ rẹ̀ náà ní ìgbà òṣèlú tí wọ́n gbowó wọn tí ò fẹ́ fi sílẹ̀ mọ́. Ibi tó kọ́lé sí lóṣogbo ń bì iná ti lọ ká mánú lé pé arákùnrin tó bá ṣẹ́tù wa pẹ̀lú owó yẹn wàhálà ó ṣẹlẹ̀. So ní old garage lóṣogbo ń bì náà ibi bẹ́ẹ̀ ló ti sá kolóbá láàrin àwọn èèyàn rẹ̀ tó jẹ́ pé ó sá lọ ń gbà náà lọ. Ṣé ẹ rí Sunday Igboho kì í sóun ní sọ̀rọ̀ ẹ ti ń bẹ lẹ́yìn rẹ̀ ní fún lọ́rọ̀ sọ. Gbogbo àwọn obìnrin tí ń sọ̀rọ̀ sílé yẹn nígbà tí wọ́n bá ti lè fún wọn níbi 10,000 20,000 100,000 sínú àkáǹtì wọn àwọn náà wà máa fẹnu já wáyà káàkiri. Àwọn kan ń sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé tí wọ́n bá fẹ́ pé àwọn papọ̀ pẹ̀lú Ìbà Abíọ́dún Ìgè Adams Ààrẹ Ọ̀nà Kakanfò láàfin ọba làwọn ó ti pàdé. Ṣé táwọn ọba ní ẹ̀rù lọ́kàn tí wọ́n lè máa sọ báyẹn ni? Èmi máa gbé gbogbo ilẹ̀ Yorùbá pápátá lónìí tílẹ̀ má lónìí Ààrẹ Ọ̀nà Kakanfò ní jagunjagun Ààrẹ Ọ̀nà Kakanfò lórí jagunjagun ní ilẹ̀ Yorùbá. Gbogbo ẹgbẹ́ yòówù tó bá jẹ́ jagunjagun abẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ló wà ní ilẹ̀ Yorùbá.
ọkàn jẹ́ pé ìjọba tó gbé ọ̀pá àṣẹ lé Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́wọ́ ni àwa dẹ̀ mọ̀ ńgbà náà lọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n fi wọ́n jẹ yìí o wọ́n fẹ́ máa tẹ̀ wọ́n sí ìjà ẹkùn ni o wọ́n fẹ́ dè wọ́n lọ́wọ́ mọ́lẹ̀ láti má jẹ́ kí wọ́n máa ṣiṣẹ́ tó yẹ kí wọ́n ṣe ni o èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo rò ní ìgbà náà lọ ìgbà Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n gbélé ọ̀gá lọ́wọ́ yìí wọ́n fẹ́ fi ṣe ìjàmbá lọ́jọ́ iwájú fún Ààrẹ Ọ̀nà Kakanfò ni ajìjàgbara làwa náà àwa yìí ṣe ẹni tó yẹ pé máa ń sá káàkiri ṣùgbọ́n wọ́n wá ní ọ̀gá ń wọ agbádá kiri iṣẹ́ tí ọ̀gá ṣe tó fi ń wọ agbádá kiri àbàtà ló ti lè ṣe ní Nàìjíríà yìí lókè òkun ó ní ẹgbẹ́ tí wọ́n dá sílẹ̀ síbẹ̀ náà OPU 140 kìíní kan country ní àti lọ́dẹ́gbẹ́ Yorùbá lẹ̀ olórí Yorùbá kan wo lọ́dẹ́gbẹ́ lẹ̀ ló Ààrẹ Ọ̀nà Kakanfò rí wọ́n ń tanra wọn ní ẹ má jẹ́ kí wọ́n máa sọ̀sọ́ kùsọ̀ ẹ jẹ́ kí wọ́n máa sọ̀nsù bó bá pẹ́ títí àpọ̀ yóò yànnà ọ̀bẹ so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tí ń sọ̀rọ̀ síwájú mi mo sì dúpẹ́ lọ́wọ́ èmi náà tí mò ń sọ̀rọ̀ ajagun olówó di ọ̀run yóò mọ̀ wá pẹ̀lú wa yóò mọ̀ wá pẹ̀lú wa àwọn ní òjò ìpani ọmọ ọrùn mi lè fún sọ àbúrò wájú kò ní bá wa o àbújá yẹn kò ní bá wa o àbújá tó kò ní bá wa o ó gbẹ̀gún lójúkọ̀rọ̀ ogun ó ti rí bẹ́ẹ̀ o ó ti ṣe bẹ́ẹ̀ o. ẹ ti gbọ́ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ó ti wá di oyè kì í ṣe oyè jagunjagun mọ́ ó ti wá di oyè ká máa dẹ́gbẹ́lẹ̀ ní 140 kìíní kan country oore wo ló ṣe fún ìran Yorùbá ẹgbẹ́ tí Gani dánlẹ̀ tó jẹ́ pé fi ń gbowó lọ́wọ́ wọn ni tí ń fún wọn lóyè ẹgbẹ́ tó fi ń lu ọmọ Yorùbá ní jìbìtì kí láǹfààní orógbó tá a pa tí kò láwìn kí láǹfààní orógbó ajẹ́ okòrò kí láǹfààní orógbó a ní ká tún fi gé ẹ̀dá náà Ṣàngó ní ọmọ ìyá òun ni kí láǹfààní ẹgbẹ́ tí Gani ń dá káàkiri ní ilẹ̀ Yorùbá káàkiri ilẹ̀ olóyìnbó ó fi ń gbá àwọn ọmọ Yorùbá ní tẹ́lẹ̀ bá máa wí kò sí ilẹ̀ Yorùbá náà tí ó pèsè sí Gani àwọn ní ọmọ ogun 5 million lọ́tún ọmọ ogun 5 million lósì ìkànnì 6 million lọ́tún 6 million lósì kí láǹfààní wọn fún ilẹ̀ Yorùbá ẹ̀yin àgbàlẹ̀ ní jàmùjàmù kọ́ ni ẹwà ẹ̀yìn bẹ́yìn bá ṣe méjì bó ṣe mẹ́jọ kó wà tí lè fọ eegun ni kí láǹfààní ẹgbẹ́ tí Gani ń dálẹ̀ káàkiri fún ilẹ̀ Yorùbá oore wo ní ipa wọn ṣe ìdí Gani fi wọ́n ń gbowó ní mo ló ṣe fáwọn kan Yorùbá one voice ní Ireland ní UK ní Scotland àwọn yẹn já àwọn yẹn ò fi òtútù òtí ìgbọmọlúàbí ara wọn nù wọn àjẹ́ kó òtútù ìgbọmọlúàbí ara wọn nù àwọn náà ti lé wọ́n ti dá ẹgbẹ́ yẹn lẹ̀ the Yorùbá one voice tó ti yan president wọn nani Gani débẹ̀ ó wá lọ́jọ́ níjọ́ yẹn lọ́hùn ló wá ní dandan òun ló máa jẹ president ẹ lè jẹ president àti ní president you are not the founder of this organization and you are not living here pé ó ní dandan kan fi oúnjẹ petrol pé òkè bí àwa petrol ìgbà tán ló kọ́kọ́ máa bá wọn sọ̀rọ̀ pé kán ló kọ́kọ́ lọ wá 12,000 pounds wá ìgbà yẹn lọ́hùn owó ńlá ni ó gbà yẹ ó tún padà wá again ó tún gba another 10,000 àwọn yẹn rí pé kò sí nǹkan kan nílẹ̀ làwọn yẹn bá fàṣẹ yìí pé irọ́ ọ̀dà ń pọ́nmọ́ kò ní fẹ́ máa gbá wa ní nàbà tètè rántí iye wọn ṣí kán tó kúrò lé wọn jẹ ogun ìsọyè kí láǹfààní OPC tó ń pa ọmọ Yorùbá bí ẹni pẹran ọmọ yẹn sọ wọn àdínà yẹn ṣé kí n tún play ẹ ní kẹ́yìn ojúlówó ọmọ kóòtù òjíire kẹ́ tún gbọ́ ọmọ yẹn ní òun àwọn OPC lòun fẹ́ bá sọ̀rọ̀ pé òun ò rò kó wọ́n lólùmọ̀ràn gidi ẹ gbọ́ ṣé orú bàbá yìí olójẹ́ kí n gbé píṣọ̀ ẹ̀ síta kẹrí tó lẹ́ ti ní kí ẹ ti kèmí lọ pé kí má máa gbó píṣọ̀ wọn síta ṣé orú eléyìí gbàyàn nímọ̀ràn
ọ̀rọ̀ wo ló wà nínú ẹlẹ́nu eléyìí? ẹ̀yin náà ti gbọ́n tó sọ, ẹ ti gbọ́ ọ̀rọ̀ tó sọ, ẹ ti mọ̀ pé àwọn tó wà lẹ́yìn Gani kò sí nǹkan tó ń pè ní bábú làákàyè ni wọ́n á ní bó ti wò ó kéré mọ́. Gani gan tó tẹ̀lé wọn lẹ́yìn tó tán pẹ̀lú lórí ogun wọn ní ọ̀gá wọn, òun náà ò ní làákàyè. Those who we can call OPC ẹgbẹ́ tí làákàyè jìnnà sí, kì í ṣe tèébú. Bàbá rí ká sọ, ká bá lè sọ òdodo ọ̀rọ̀ kí ìran Yorùbá bá lè bọ́ nínú ìgbèkùn. ṣé ń gbọ́ mi bí? ẹ̀ ń gbọ́ abẹ́ dáhùn? torí èní kó torí ọjọ́ ọ̀la ni. ẹgbẹ́ tí ò ní olùmọ̀ràn, ẹgbẹ́ tí ò ní làákàyè, ẹgbẹ́ tí ò ní làákàyè, tí ò lọ́gbọ́n. ọmọ yẹn sọ pé òun mèye àwọn méjì tí àwọn OPC pa, tí ọmọ yẹn ò dẹ̀ parọ́. mo ṣe títí tí mo lọ sáà wá ẹni tó sọ pé òun àti Gani jọ lọ sọ́wọ́ ni. ẹ gbọ́ nígbà tọmọkùnrin yẹn sọ wípé òun gan yáṣọ kúrò ní Ọ̀wọ̀ ni, bóun sì fẹ́ padà lọ sí fámìlì ibi tó ti fún un láṣọ wọ̀ láti lọ fẹ̀mí ìmoore wọn. pé ẹ ṣe ọjọ́ o tẹ́ ẹ jẹ́ kí n kúkú ẹlẹ́yà. ó ní tó dùn jù ní ọ̀rẹ́ òun tí ìbọn bá a pé kì í ṣe ìmídélé ló kú, tó ń gbé dání báyìí tó yẹ kí Gani kó ràn án lọ́wọ́, pé ẹgbẹ́ òun ló ti kọjá bíi rélùwé. àfi igi òró gbé dání, igi kaṣú tẹ̀ tó lágbára díẹ̀. wọ́n ń pe igi kan ní agùnmọ́níyè lọ́dọ̀ wa. nítorí àṣeyọrí Ìgbòho ẹ̀yin wá jáde síta, ẹ wá ń ṣe kí ni, ẹ wá bẹ̀rẹ̀ sí ní tutukutu. bísínẹ́sì kan wọ́n ṣe ní Nàìjíríà nígbà kan, ẹni ẹ nígbà tó dé àwọn mẹ́gbẹ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí jọ ń léra wọn. tẹ́lẹ̀ bá ṣe tẹ́lẹ̀ ilé ní ìyẹn náà ṣe títí ẹ lọ́la. èmi rò pé tí gbó tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́yìn OPC tó gbàgbà sùn lọ́yẹ́, tẹ́ ẹ bá gbọ́ pé Sunday Igboho lọ síbi ìkẹsẹ̀ ló yẹ kẹ́yìn náà gbàbì kan lọ pé ẹ̀yin náà fẹ́ lọ fi àjùlọ wọn Sunday Igboho, ṣùgbọ́n ẹ dúró lójú kan bí omi adágún. wèrè ní wèrè àìdáúdà ọmọ bàbá Eléwúrẹ́, ó ní ẹ̀ẹ̀mẹyẹ àwọn security network tó ti jáde ní private security network tó ti jáde láàrin OPC tí wọ́n ń gbà yàn síṣẹ́ kiri iṣẹ́ 30,000 ló máa ṣe ọmọ Yorùbá lóore. aláàfẹ́ bọ́ nínú àwọn tó ń pa wá, ẹni àwọn Haúsá, àwọn Fúlàní ní Sunday Igboho ń pa pé kì í ṣe àwọn bandit. ayé yín ń run lọ rèé, ayé yín ń run lọ rèé. díẹ̀díẹ̀ ní tẹ̀dá ń bàjẹ́, díẹ̀díẹ̀ láyé ẹ̀yin ọmọ Gani àti Gani ọ̀gá yín ń bàjẹ́ lọ. ẹ rí pé ẹ ti wáṣọ ẹ̀tẹ́, ẹ ti wáṣọ àbùkù. afẹ́fẹ́ àlàáfíà, afẹ́fẹ́ ìdùnnú, afẹ́fẹ́ iyì ò fẹ́ sí yín mọ́. torí ẹ ti fi ojú olóore gúnge. olóore yín ní Yorùbá ń tó jẹ́ kájọ powọ́ papọ̀ ká lé ọmọ àlè kò ní ìran wa kí ilẹ̀ wa bá lè sinmi ogun. ẹ má gbàgbé ẹ̀yin ọmọ Yorùbá, mo sọ wípé àfòmọ́ ní Gani jẹ́ ní ìran Yorùbá. ẹ jẹ́ àjọ pọ̀wọ́pọ̀ ká gé lulẹ̀. mi ní kókó o, mi ní kókó, ṣùgbọ́n tán máa ń lé ikú sọ́mọ Yorùbá, ẹni bá ní kọ́mọ Yorùbá ó kú, òǹkan fúnra rẹ̀ ló máa kú. bẹ́ẹ̀ rẹ̀ rìásà ní Sunday Igboho ṣe ń ṣe, àṣeyọrí ṣe ń bọ̀ lọ́nà tí gbogbo yín tún máa rí tí ẹ̀rù máa bà yín pé torí ẹni tọ́lọ́run ọba mi bá ti ń bẹ lẹ́yìn ẹ̀, ohun gbogbo tó bá ń ṣe á máa lọ déédéé ni. wọ́n ní adùn ṣe bí ń tọ́lọ́run ọba mi lọ́wọ́ sí, aṣòro ṣe bí ń tọ́lọ́run ọba mi Olódùmarè ò lọ́wọ́ sí. òun láyé Gani ṣe ń ṣòro ṣe ní òṣì láṣeyọrí kankan, di ó lé àṣeyọrí tó níran ní kó wá agbádá kó dẹ̀ gbọ́pàá funfun jáde síta kó máa rìn káàkiri, kẹ́yìn dẹ̀dẹ̀dẹ̀ máa tẹ̀lé lẹ́yìn, kẹ́ máa dọ̀bálẹ̀ fún lóògùn ọ̀fẹ́ o, lóògùn ọ̀fẹ́ o, kó máa tẹ ògo yín mọ́lẹ̀
ẹ tí ì rí nǹkan kan o rìhásà lọ́mọ Adéyẹmọ ṣe ń ṣe lọ́wọ́ ọmọ ládé aláàfin ọ̀ládé adé aládégún lágbàfà láàfin rìhásà ló yìí ń ṣe lọ́wọ́ ẹ ṣe máa ríran wò abẹ́ta kẹrònú pé wàdà not because of today it is because of tomorrow. bí igi bá dálé ní Gani ríbi sá lọ o á sá lọ sí ìran bàbá ẹ o ní tápà o kò síbi tẹ́yìn máa sá lọ o ṣe gbọ́ mi gbogbo àwọn ẹni tó bá ti ń bá yín sòdò ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń tẹ́tì pé ẹ máa pa èyí tẹ́ ẹ pa nínú ìran Yorùbá tó gẹ́ ẹ lè rí ẹni mọ̀ọ́dì pamọ́ ṣe gbọ́ mi ẹ lè rí ẹni kọ́ni pamọ́ mo wá rọ̀ ẹ̀yin ọmọ Yorùbá àwa ojúlówó ọmọ ọkọ àwa tá a fẹ́ kí ìran wa ó di ìran ìtàn please and please let us join hands together and support Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà join ìlú ẹkùn let ìlú ẹkùn move forward ẹ̀yin tẹ́ ẹ bá kóníkálukú pé ìlú ẹ ṣé ìlú ẹkùn ti dé ìlú mi ṣé ìlú ẹkùn torí onílù tó bá yá onílù jù ló máa jà fún ìlú ẹ torí kára àtà tó wá ràn yín lọ́wọ́ nílùú yín àwọn ará bíbá yìí wọ́n ti pààyàn wọ́n ti lọ ṣùgbọ́n tí àwọn akọni ọmọ Oòduà àwọn ìlú ẹkùn bá ti wà ń bẹ̀ wọ́n á kàn pé àwọn èèyàn wọn lónìí pé ẹ wá ràn wá lọ́wọ́ àwọn ará bíbá yìí ti wà lọ́wọ́ dọ̀ wá ẹ̀yin tẹ́ wà ń lo òyìnbó ẹ pé state yín ẹ pé Lagos state Ogun state Ọ̀ṣun state Ondo state Èkìtì state state wo ló tún kù tí mi ò tí ì dárúkọ Kwara and Kogi ṣé wọ́n ti join ìlú ẹkùn lọ́dọ̀ yín tí wọ́n bá yẹ àwọn nọ́mbà yẹ mú kẹ́ni kan pé àwọn commander state kọ̀ọ̀kan ìlú ẹkùn is the solution tí wọ́n bá sọ fún yín pé OPC lọ́nà àbáyọ OPC máa ń pa ọmọ Yorùbá ni o ẹ má ti jẹ́ kan rí wa pamọ́ o ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín o ẹ já jí lójú oorun o ẹ má jẹ́ kí Gani ó bá yé Yorùbá jẹ́ o èyí tó pa lára wa ó tó gẹ̀ o ìran wọn máa ń pààyàn ni that is why ló fi ń ṣe inú dídùn sí pípa tí àwọn Fúlàní pa ìran Yorùbá ẹ kú ìsinmi ní o ilé yín ò ní dàrú ọ̀nà yín ò ní dàrú o ẹ ní rí dààmú o ẹ ní gbàlejò ọ̀ràn o ẹ ní ṣoore ṣe o àwọn bàbá wa ṣoore ṣe lánàá náà gba orú àwọn bàbá Gani wọlé náà di ọ̀ràn sí wa lọ́wọ́ ẹ̀ sí o ẹ ní ṣoore ṣe o oore tẹ́ máa ṣe tí ó di ìyà tó di ìyà ìran díran ẹ ní bá wọn ṣe mo kì í pẹ́ kú ìsinmi ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí I remain Baba Ekiti remain blessed.